gbogbo ẹ̀yin olólùfẹ́ wa Òdekúnlékú ọwọ́ dẹ̀dẹ̀ tẹ́rùtẹ́rù orin kílẹ̀ ó mì tìtìtì ó wọ̀lú Ẹ̀gbá. Mo ń sọ̀rọ̀ nípa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà owó bàbá Dámì. Ẹ wò ó káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ Ògùn làwọn èèyàn ti ń rọ́ tìkẹ́tìkẹ́ láti lọ pàdé Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà yẹn láàfin bàbá wa kábíyèsí alákejì ìlú Ẹ̀gbá àti gbogbo ọba tó wà nílùú Ẹ̀gbá pátápátá níbi tí wọ́n péjú tí wọ́n pèsè sí tí wọ́n ń retí akọni Oòduà ọmọ Yorùbá òun là ń fi hàn yín yìí láti Randa Olódó Òṣèlè Ọ̀dẹ́dá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin Ayétòrò Ìlaró. Ẹ wò ó ẹ máa rí kutupu nínú fídíò tá à ń gbé bọ̀ wá bá yín yìí. A fi hàn yín gbogbo ohun tó ṣẹlẹ̀. Ẹ wò báwọn èèyàn ti ń dúró káàkiri, àwọn míì wọ mọ́tò wá láti ìlú Èkó láti gẹ́gẹ́ bí ọmọ ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá, ọmọ ẹgbẹ́ tí wọ́n ń jàjàgbara fún òmìnira ọmọ Yorùbá tí wọ́n sì ń dúró de akọni Oòduà olóyè Sunday Májàsọ́lá Ìgbòho Òòṣà àtàwọn akọni ìyókù tó ń bọ̀. Ẹ wò ó onírúurú ẹlẹ́gbẹ́jẹgbẹ́ torí ẹ̀yin àgbàlẹ́bọ̀ ẹni lọ́jọ́ ọkú erin oríṣiríṣi ọ̀bẹ ní farahàn bẹ́ẹ̀. Onírúurú àwọn èèyàn ni wọ́n wá tí wọ́n ń péjọ láti ṣe ìwúrí fún akọni Oòduà ẹni ọba yẹ. Ẹ rí àwọn ẹ̀ṣọ́ aláàbò náà tún dúró wámúwámú, àmọ̀tẹ́kùn, ọlọ́pàá, sójà ọmọ oyè lóye yẹ eléyìí yẹ àwé ọmọ oyè lóye yẹ ẹni Ọlọ́run ń fẹ́ lọ́mọ èèyàn ń fẹ́ kán yé sọ̀sọ́kúsọ. Sunday Májàsọ́lá ẹni Ọlọ́run ń fẹ́ lọ́mọ èèyàn ń fẹ́ ẹ yé sọ̀sọ́kúsọ. Ẹ wò láìpẹ́ láì jìnnà á gbé yín débẹ̀. Ẹ máa wo gbogbo bó ṣe ń lọ pàápàá jùlọ láàfin kábíyèsí bí Májàsọ́lá bó ṣe wọlé sáàfin kábíyèsí àtàwọn nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ gangan. Kí ló ṣẹlẹ̀? Ẹ dákun, àwọn kan ní àwọn rí bàbá wa Ọbásanjọ́ níbẹ̀ àbí tó ohun tí ìbáàjẹ́ ẹ rí àwọn ẹ̀ṣọ́ aláàbò rèé pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ lóníranran tí wọ́n dá aṣọ oríṣiríṣi láti ó ní láti wà ń bẹ̀ àmọ́ àìsí ń bẹ̀rẹ̀ gan-an ó láǹfààní àti wò ó ìwọ farabalẹ̀. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko ẹ ṣé tẹ̀ ń wò wá. Mọ́mí mi nìyẹn. Jẹ́ bá ti jọ. Mọ́mí mi nìyẹn. Mọ́mí yín dà. Àwọn ní tẹ̀lé wọn. Go back. Tẹ̀lé wọn ní. Go back bros please. Go back. They don't allow us, sir. Let me tell them not allow us, sir. Mami, mi rí sá.
If the road, Adesi is coming. If the road. Wọ́n ní mídíà tó máa wọlé nípa Yorùbá World Media and then tó sọ àpáàdì sàbí ìgbà. Yorùbá World Media lè wà. Yorùbá World Media. I'm one of the media. Yorùbá World Media. Do your pass. Okay, I don't have pass. They don't give you pass. I want to go in Tabara. Okay. Wọ́n ní ká gba bíbá yìí mà. Wọ́n ní ká gba outside. Security. Ó di méjì. wọ́n ní káwọn náà jáde. Àṣeyọrí. Pẹ̀pẹ̀sẹ̀ wa.
gbọ́dọ̀ kọ́fà òmíyọ̀ wọ́tà òde gbọ́dọ̀ kọ́fà ẹ̀ẹ́dùn pàfóònù alóòdù kọ́tà ìgbéga nísà. àṣeyọrí ọmọ Yorùbá. ọmọ St. Francis ò tí ì sí ẹ kọ́ lọ pé wọ́n bá wá sí ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ lọ síwájú náà ẹ lọ síwájú náà ẹ kúlé o. ẹ wọlé ẹ wọlé ẹ wọlé. ẹ máa bọ̀ madam precious. Nígbà yìí ẹ jẹ́ káwọn obìnrin jókòó ẹ̀yọ́ ọkùnrin jẹ́jẹ́ obìnrin jẹ́jẹ́. ẹ lè fa sí ìdọ̀kan lọ bá sọjọ́ síwájú náà kọ́ ọ̀nà tó síwájú náà ṣẹ́ ní ẹ̀yìn ẹ ṣe ní mújì àdúgbò sílẹ̀ yìí wọ́n wọ̀ mújì sáà Governor. Governor mo fẹ́ snap àwọn ọ̀yà rẹ̀. Ẹ wẹ́yẹ. Ẹ máa bára yín lórí TikTok ní sí. Ẹ ṣe live app.
Yes. Do you want to check ID? Tí yóò ní tèmi wà àjọ sí papọ̀ rárá. Kábíyèsí o, ìpè ìdòwúsà, ẹ̀dẹ̀ fún àlejò àwọn ọmọ ní láti ìfẹ́lódò àpapọ̀ ọmọ Yorùbá. Ní
mo kí ẹgbẹ́ pàbọ̀ gẹ́gẹ́ bí àṣẹ bàbá wa alágbè ti ìlú Ẹ̀gbá. Àwọn tí wọ́n wà ní ìdòkú ni à ń pè ní adílé fún ọba Regency. Màá kọ́ ṣe àfihàn wọn kí a tó máa bá ètò lọ. Ọba kí o, ọba kí o. A bẹ̀rẹ̀ láti ṣe àfihàn láti orí Ọba kí a pè lọ. alága ìgbìmọ̀ Regency fún ọdún 2025. Àwọn ni ẹnjìnìà Olúsọjí Ṣódàbọ́lá Olúwo Ìjòkó chairman ẹ̀ṣẹ̀ kábíyèsí fún wọn. Ọba kí o, ọba kí o. Lẹ́gbẹ̀ẹ́ wọn bákan náà láti rí ṣe Dr. Fatai Badaru Jagunna Ìjẹun ọmọ ìgbìmọ̀ Regency for 2025. Kábíyèsí ẹ̀ṣẹ̀ kábíyèsí o. Ọba kí o, ọba kí o. Ẹnì kẹta lẹ́gbẹ̀ẹ́ wọn láti rí ṣe Fẹ́mi Ayọ̀délé Ọ̀dọ̀fin Kéta ọmọ ìgbìmọ̀ Regency. Ọba kí o, ọba kí Bákan o. náà la rí Chief Rẹ̀mí Adétáyọ̀ Balógun Akí gẹ́gẹ́ bí ọmọ ìgbìmọ̀ Regency. Ọba kí o, ọba kí o. Ẹnì karùn-ún Chief Taofik Ààrẹ Ọ̀tún Ìkòrò ọmọ ìgbìmọ̀ Regency. Ọba kí o. Chief Kọ́láwọlé Akínyẹlé Jagunna Ìtorí Odò. Ọba kí o. Akọ̀wé fún àwọn ọmọ ìgbìmọ̀ oníjọba ìgbìmọ̀ Regency náà ni Chief Yẹ̀kínì Ṣèmádé Olúwo Ìkọba. Ọba kí o. Kábíyèsí. Ọba kí o. Kábíyèsí. Má tó bá dá sójú ọba ìgbà. Kábíyèsí. Ọba kí o. Nígbà tí kábíyèsí gbọ́ wípé tọ́jú ìwé yín pé ẹ̀fẹ́ wá ní sí wọn láti wá gba ìmọ̀ràn. Wọ́n pe àwọn olóyè Ẹ̀gbá láti wà láàrin wa bí ẹnìkan tí wọ́n ti lọ́ọ́ ṣàfihàn wọn ní ti Tajudeen Akínsọ̀yà. Ọba kí o, bá kí agúnṣe ẹ̀gbá. Agúnṣe Ẹ̀gbá. Ọba kí o. Lẹ́gbẹ̀ẹ́ wọn láti rí ti Adéoyè Gbadébọ̀ ọmọọba Ọba kí o, Adéoyè ọba. Gbadébọ̀. Ọba kí o. Àwọn bàbá wa léjì èrè gẹ́gẹ́ bí a ti mọ̀ pé wọ́n bá sọ pé ẹjọ́ kú sáké àwọn bàbá ló jókòó yẹ ẹ bá ṣe kábíyèsí fún wọn. Kábíyèsí ní àsìkò yìí orúkọ tèmi ní ti Jonathan Olúwọlé Ọdẹ́kúnlé bàtà aṣojú ọba Ẹ̀gbá. Ẹ jẹ́ ká rí tó máa ṣe àfihàn yín ẹ̀yin ẹgbẹ́ ìfẹ́lódún àpapọ̀ ọmọ Yorùbá. Ọba kí o, ọba kí o. Ọba kí o. Ọba kí o. Ọba kí o. Mo kí kábíyèsí o. Ọba kí o. Mo lè fi gbogbo àwọn ìwé. Ọba kí o, ọba kí o. Orúkọ tèmi tí mo sọ̀rọ̀ ẹ̀ ni Ọba kí o, ọba kí o. ọmọọba Adéníran Adéṣínà tí àwọn èèyàn pè ní Adékùjẹ́sì. Tí mo jẹ́ gómìnà fún ìfẹ́lódún àpapọ̀ ọmọ Yorùbá ní ìpínlẹ̀ Ògùn. Ọba kí o, ọba kí o. Ọba kí o. Màmá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn màálù láti apá bíbá. Màálù ni tí wọ́n jẹ́ màmá fún wa fún gbogbo ọmọ Yorùbá. Màálù ni ìyá ẹ̀jẹ̀ adùn tí gbogbo èèyàn mọ̀ sí màálù ni
Khadijat. Ọba tí ó, ọba tí ó, ọba tí ó. Ọba tí ó, ọba tí ó. Bákan náà máa padà wá sí ọ̀dọ̀ màmí tí wọ́n jẹ́ 5 president. Kábíyèsí. Ọba tí ó, ọba tí ó. Orúkọ tèmi ní ọmọbabìnrin Jagun Khadijat Taiwo láti ìlú Ṣàgámù. ẹnìbó sápọ̀ òun ni òun máa gbé látọ̀. Mo fẹ́ bọ́ sí ọ̀dọ̀ ẹni tó kàn mí. Kábíyèsí o. Ọba tí ó, ọba tí ó. Orúkọ tèmi ní Ọmọkẹ́hìndé Àbẹ̀bí Ìjàdùbí, Vice President ẹgbẹ́ ìfẹ́lódò àpapọ̀ ọmọ Yorùbá worldwide. Ẹ ṣeun. Kábíyèsí o. Ọba tí ó. Mo kí yín o. Ọba tí ó. Orúkọ tèmi á máa jẹ́ Ájì Apin Àrà, ọmọ bíbí ìlú Ẹ̀gbá tó jẹ́ ọmọ Aṣúbíaró, baálẹ̀ Òkè Ọ̀nà, òun rè ìgẹ́. Mo jẹ́ ìkan nínú àwọn ọmọ ẹgbẹ́ tó jẹ́ event and project coordinator fún ìfẹ́lódùn ọmọ Yorùbá. Mo kí yín o. Kájíǹde ara kó máa jẹ́ fún yín o. Ẹ ṣé bàbá mi. Ọba tí ó, ọba tí ó. Kábíyèsí o. Ọba tí ó, ọba tí ó. Gbogbo àwọn olóyè ẹ ṣé fún àlejò wa lónìí. Orúkọ tèmi ní Ẹládélé Olúwatóyìn Aṣúbíaró. Mo jẹ́ treasurer fún ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá láti ìlú Òyìnbó. Kábíyèsí o. Ọba tí ó, ọba tí ó. Orúkọ tèmi ní Alájà Farihat Àdùnní, mẹ́mbà fún ẹgbẹ́ ìfẹ́lódùn ọmọ wọlé Èrùwọ̀n. Kábíyèsí o. Ọba tí ó, ọba tí ó. Orúkọ mi ní Mujidat, ọmọ Aṣúbíaró, mẹ́mbà ìfẹ́lódùn. Kábíyèsí o. Ọba tí ó, ọba tí ó. Orúkọ tèmi ní Chief Mrs. Olúrántí Mákindé, tí mo jẹ́ ọ̀kan nínú mẹ́mbà ìfẹ́lódùn, tí mo dẹ̀ jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta lẹ́gbàá yín níbí wa. Ọba tí ó, ọba tí ó. Kábíyèsí, àwọn ọmọ yìí tó wá láti ìfẹ́lódùn parapọ̀ àbí àpapọ̀ ọmọ Yorùbá bóyá ìtẹ́ bá wá ẹ̀wá dé kábíyèsí tó mọ̀ tẹ́ bá wá kábíyèsí. Ọba tí ó, ọba tí ó. Kábíyèsí o. Ọba tí ó, ọba tí ó. Nígbàtà ọ̀pẹ́lẹ́sẹ̀ ọ̀. Ọba tí ó. Ìfẹ́ ògbókè ni o. Ọba tí ó. Ayé ìlú bàbá wa pẹ́pẹ́pẹ́ o. Ọba tí ó. Ìlú ẹ̀gbá ò ní bàjẹ́. Ọba tí ó. Ìlú ẹ̀gbá ò ní dàrú. Ọba tí ó. Ẹ̀gbá ó máa bẹ ní Ọba ní tí ó. àṣẹ Olódùmarè. Mojúbà Olódùmarè, mojúbà gbogbo ẹ̀yin àgbàdo pátá, mojúbà gbogbo àjùlẹ̀ lọ. Èmi ọmọ yín Kẹ́hìndé Àbẹ̀bí Ìjàdùbí. Ọmọ Ìgbàmọ́ Lísàbí lèmi náà, nílé bàbá, nílé ìyá. Ìkìjà nìyá mi, Ìjàyèkún mi ò ní bàbá mi. Ìlú Ẹ̀gbá yóò máa tù mí, ìjà yóò fi ní sí mọ́. Ẹ̀gbá kì í kárí láti. Àwa làkọ́kọ́, àwa náà ní ìlú Ògùn state yìí, àwa la di orílẹ̀-èdè yìí mú, torí mi máa ń fi yọ nínú bẹ́ẹ̀ ni bí kò bá pé báyìí sí ìkejì àwọn pé báyìí. Àwa ọmọ Yorùbá, àwa ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá, a kí gbogbo ẹ̀yin bàbá wa ládéládé lóyè lóyè,
a kí yín kú iṣẹ́ ìlú, a kí yín kú ìgbìyànjú. A wá fi iṣẹ́ bàbá wa olóyè Ìgbòho Òòṣà ọmọdékùn àfiléṣẹ́ Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. A ṣe yẹ expect wọn torí wọ́n ti ń bọ̀ lọ́nà nǹkan kan ló ṣẹlẹ̀ wọ́n dẹ̀ ṣe pọ̀ ṣùgbọ́n àtúnlọ́wọ̀nà ṣùgbọ́n a fẹ́ kọ́kọ́ fi iṣẹ́ wọn ká fi kí gbogbo ẹ̀yin bàbá lórí ìjókòó torí àwọn náà ni inú wọn dùn pé ẹ dìde ẹ jẹ́ wọn torí pé àwọn lè jẹ́ láti ara Ìfẹ́lódùn. Ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá ó jẹ́ ẹgbẹ́ tó wà registered sí association sí security pàápàá sí ètò ọ̀gbìn tó jẹ́ farming and agriculture ní ilẹ̀ Nàìjíríà yìí tí ilẹ̀ Yorùbá tó jẹ́ paramount wa tó jẹ́ ohun tá a fojú sí tá a really fẹ́ gbìyànjú kí àyíká yíya ìran àti ilẹ̀ wa kó ní ìgbáyé gbádùn. Òun ní Ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá ṣe ń bẹ ó ń bẹ fún gbogbo ọmọ Yorùbá pátápátá pé kí àjèjì kó má bàa sọ ìtàn ilẹ̀ wa torí pé ẹ̀yin bàbá mi ẹ má bínú pé mo sọ Gẹ̀ẹ́sì o ẹ má bínú we refuse to be erased gẹ́gẹ́ bí ẹ̀yà gẹ́gẹ́ bí ìran Yorùbá wà bẹ̀ títí ayé rẹ̀ àwa ó tù àwa gbogbo ìran tá a bá kíkà wà tá a ti ń gbọ́ èdè ara wa tẹ́gbà ó sọ̀rọ̀ tíjẹ̀ gbogbo a ó máa bẹ ni ẹni ẹlẹ́ni àwọn ajogun wọn ò lè fa ìtàn ilẹ̀ wa rẹ̀ ẹ̀wọ̀n nífẹ̀ẹ́ lómi ìṣe wa lọ́la ẹ̀yin bàbá lọ́la gbogbo ẹ̀yà juni lọ wọn ò nífẹ̀ẹ́ lómi ìṣe ìrànwọ́ eléyìí Ìfẹ́lódùn ṣe ń bẹ àwa wá síwájú yín wípé kí abẹ ká bá kábíyèsí wa àti gbogbo ẹ̀yin olóyè ká bá yín sọ àti gbogbo àwọn abiyamọ pátá tá a jọ wá a ní pé ẹ jọ̀wọ́ ẹ bá wa wo ọ̀rọ̀ bàbá wa Dr. Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. A fẹ́ kí ẹ̀yin bàbá wa tó ẹ̀yin lábíamọ ẹ̀yin ní bàbá tiwa ẹ̀yin àgbàlẹ̀ máa ń pariwo ẹ má bínú ọmọdé ni mímí ò tó kòwé wájú yín ṣùgbọ́n gbà mí láyè ẹ̀yin bàbá wa ẹlágbíamọ ò ní fẹ́ kọ ọmọ ẹ̀kọ́ má ta sí wọn bàbá wa Ìgbòho Òòṣà wọ́n wá síwájú yín wọ́n wá sọkún bá yín wípé ẹ má pààrọ̀ mi mọ́ òun làwọn sọ wípé ètò ààbò ó ṣe pàtàkì wà paramount ní ilẹ̀ wa ilẹ̀ Yorùbá wípé kẹ́ ẹ bá wọn rí sí i wípé ohun tó mú àwọn ni pé kí ìran Yorùbá ó ní ìgbáyé gbádùn ètò ajínigbé à ń pani tàbí à ń lọ ba oko jẹ́ yìí àwọn ò fẹ́ ó jẹ́ ohun tó tí ò jẹ́ kó rí bẹ́ẹ̀ ní ilẹ̀ wa wọ́n wá tún fẹ́ kẹ́ ẹ bá wọn dá sí wọ́n tẹ̀ sọ pé sí orí orúkọ àwọn wípé ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá pátá wípé ọmọ Yorùbá ọmọlẹ̀ Yorùbá làwọn wípé tí yín gangan làwọn ń ṣe àwọn ò ṣe tí ẹ̀yà kankan bí ò ṣe ti àwọn bàbá àwọn ládéládé bí ò ṣe ti bàbá àwọn olóyè lóyè wípé kẹ́ wá bá wọn dá sí kí wọ́n mú wọ́n tẹ̀ fóònù orúkọ àwọn nítorí gbogbo ìgbà táwọn bá ń gbìyànjú láti gba passport wọ́n máa ń sọ pé nǹkan wà lórí orúkọ àwọn fẹ́ kí ẹ̀yin bàbá wa tẹ́ ẹ bá wọn bá ìjọba sọ̀rọ̀ tẹ́ ẹ bá wọn tò látòkè pàápàá then ètò ààbò lórí Ìfẹ́lódùn security àti gbogbo security ilẹ̀ Yorùbá wọ́n ní kẹ́ ẹ bá wọn rí sí wípé àwọn ní àyè àwọn dẹ̀ fẹ́ kẹ́ ẹ fi àwọn sí mo bẹnu bàbá wa Ìgbòho Òòṣà sọ̀rọ̀ tí wọ́n bá dé ní mo mọ̀ pé wọ́n á tútù sọ bí mo ṣe sọ lọ òun ni Ìfẹ́lódùn ṣe dìde torí ẹgbẹ́ bàbá wa Ìgbòho Òòṣà ni ó láṣẹ dìde pé ẹ jẹ́ ká lọ bá àwọn bàbá wa ká sọ fún wọn wípé jọ à ń bẹ̀ ní bàbá ẹ má fi àwa ọmọ yín ẹ má fi wá sílẹ̀ kẹ́ ẹ bá wa gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò kẹ́ ẹ dẹ̀ jẹ́ kó kí ó ṣe é ṣe kó di múmú ṣe kí á gbèsè àjò ẹjọ́ ẹ̀yin bàbá adé á pẹ́ lórí bàbá wa ìrùkẹ̀rẹ̀ á dókínní lọ́wọ́ bàbá wa bàtà ilé á pẹ́ lẹ́sẹ̀ o láṣọ Olódùmarè ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́ lẹ́ẹ̀kan sí ilẹ̀ Yorùbá kò ní dàrú láéláé eléyìí mo sọ yìí mo fẹ́ dúró lọ sí ìgbà yìí kí ẹ̀yin bàbá wa tó ṣe sọ ẹ jọ̀wọ́ ẹ má bínú gbogbo tí bá sọ níbẹ̀ tó bá ti yàtọ̀ ẹ̀yin bàbá wa mo bẹ̀bẹ̀ orí adé ẹ forí jì èmi ọmọ yín ọmọdé ló ṣe mí o ṣùgbọ́n ètò ààbò ẹ má pààrọ̀ mímọ́ òun la wá bá ẹ̀yin bàbá wa fún àti bí olóyè Ìgbòho bó ṣe máa ní freedom ní kíákíá torí pé ilẹ̀ wa lélẹ́yìí tá a bá ní ká máa wo gbogbo tó ṣẹlẹ̀ tó ń bọ́lọ̀ ó ṣe tiẹ̀ nísìnyìí ó ń gbèlú
ó ń fẹ́ lórí ìlú ẹ̀yìn tí ò sẹ́ni tó mu. Ẹ jọ̀wọ́ ẹ bá wa dá sí ọ̀rọ̀ bàbá wa Olóyè Ìgbòho Òòṣà. Ìfẹ́ ìlú, ìfẹ́ ìran ló ní, ìfẹ́ má pààrọ̀ mímọ́ ló ní. Ẹ jọ̀wọ́ ẹ bá wa dá sí. Ẹ ṣeun bàbá wa. Mo dúpẹ́ orí adé òde. Kábíyèsí o. Gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan, orúkọ mi ni ọmọọba. Orúkọ mi ni ọmọọba Jagun Khadijat Taiwo láti ìlú Ṣàgámù. Torí májàsánlá Sunday ọmọdé Ìgbòho Òòṣà gẹ́gẹ́ bí àbúrò mi ṣe sọ, torí ẹ̀ la ṣe wá síwájú ẹ̀ ní tẹ́ẹ̀jẹ́ bàbá wa. A ti lọ sí ọ̀dọ̀ àwọn bàbá wa kan. Gbàjarè yìí náà la lọ pé bá wọn pé kí wọ́n dákun pé kẹ́ bá wa bá àwọn tó wà lókè kẹ́ bá wa bá wọn sọ̀rọ̀ kí májàsánlá kó lè rìn kó lè yan fanda nílùú bàbá tóbi lọ́mọ. Wọ́n ṣe òun àti ìkànnú àwọn security nígbà kan nígbà tó sì wà ní àtìmọ́lé. Nígbà tó sọ́dọ̀ tó ní kó fi Yorùbá lẹ̀ tó wá jọ̀yìn àwọn ó lóun ò lè fi Yorùbá lẹ̀ ó nítorí ọmọ bíbí Yorùbá lòun jẹ́ ó ní NIN lòun lélẹ́yìí o ó níṣẹ́ ẹ̀rí nàlẹ́ ẹ̀kẹ́ òun ó ní báwo lẹ ṣe máa sọ pé kó wọ́n fi àwọn ìyá òun lẹ̀ òun sọ fún yín pé ká yé pa àwọn ìyá òun ẹ yé pa ìran Yorùbá ẹ má jẹ́ kí ìran Yorùbá tẹ́ lórí ilẹ̀ gẹ́gẹ́ bí inú ilé tó ń ṣẹlẹ̀ ní baba ńlá lọ́jọ́ tèmi tí àwọn kan tí wọ́n sá kúrò ní gbogbo ìlú wọn pátápátá tó dáná. So bí ó ṣe sọ nígbà yẹn bó ṣe sọ ni ó fi hàn dájú pé ọmọ bíbí ilẹ̀ Yorùbá ni kì í ṣe àtọ̀húnrìnwá kò dẹ̀ ṣe àsáwọ̀. Ó dẹ̀ tó fi ṣẹ́ wá pé gbogbo àkáǹtì òun ni ìjọba gbẹ́sẹ̀ lé. Àkáǹtì tó ní ó pọ̀ iṣẹ́ ìdágún ẹ̀ ló sì ṣe kò gbówó lọ́wọ́ ẹnìkan torí ọmọ ọlọ́rọ̀ ajé ni. So ó wá ní kẹ́tọ́ bá bẹ̀ wọ́n kí wọ́n dákun tó bá ṣe ń lift ban lórí òun tí wọ́n fún un ní amnesty kí wọ́n dákun kí wọ́n gbẹ́sẹ̀ lórí àkáǹtì òun kóun náà lè rí owó ṣe lé ayé òun kóun lè rówó fi tọ́jú ẹbí kóun sì lówó fi tọ́jú àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ àtọ́júlùmọ̀ wọn àti irú àwa tá a jẹ́ ọmọ ẹgbẹ́ ẹ̀ rí torí èmi gẹ́gẹ́ bí ẹnìkan ìyálóde ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá ni mo jẹ́ ìyá kú lẹ́yìn májàsánlá. So ìyẹn la ṣe wá ké gbàjarè báyìí bàbá mi ẹ dákun ọmọ yìí ní Sunday tí èmi bá ń wo ọ̀rọ̀ ẹ̀ lójoojúmọ́ pé ọmọ wa ó gbèjà wa ó ní kó má pa wá ó sì lẹ́sẹ̀ ní òdì àwọn tó ṣe pé wọ́n jẹ́ àjòjì ní ilẹ̀ wa àwọn èèyàn rìn wọ́n yan padà ìkànnì wọn tẹ̀ tó sọ lẹ́nu jọ́ mẹ́ta tó ní tó ń bá gbé àwọn èèyàn nìsín góòdì ló máa gbà ó tẹ̀ tó sọ ní àná àbíjẹta pé 150 million ló máa gbà lọ́wọ́ ìjọba àwọn tí wọ́n pa wá nìyẹn o ṣùgbọ́n ọmọ wa eléyìí ìjà wa ló ń gbé ìjà mẹ̀kúnnù ló ń gbé ìjà ọmọ Yorùbá ló ń gbé pé kẹ́ dákun ẹ má pa ìran òun ẹ má pa wọn o ẹ jẹ́ káwọn kọ́kọ́ lè rìn lórí ilẹ̀ àwọn tí wọ́n á jẹ́ àbọ̀ wa tó fẹ́ gba ilẹ̀ wa lọ́wọ́ wa tó fẹ́ lé wa pátápátá ẹ̀yin bàbá mi kábíyèsí adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ ẹ gbó ẹ dàgbà ẹ gbó ẹ tọ́ lágbára ọmọ ọ̀gá tí wọ́n pẹ́ tó fẹ̀ ní wọn sàárì ọmọ gbogbo ìgbàkigbà tí ilẹ̀ yóò bá yẹ wá lágbára ọlọ́wọ̀ ní fi ń ṣàwátì gbogbo wa náà lájọ jókòó kájọ jẹrẹ ilẹ̀ Yorùbá láṣẹ ìgbìmọ̀ torí náà bàbá mi àwa sáàdì ọ̀hún gbogbo bí agbóbẹ̀ yìí torí pé ọmọọba lèmi náà ọmọọba tọ̀mùkù wà tó wà lórí oyè nísìnyí bí èmi náà so mo lè fẹ́ bàbá mi torí pé tó bá nà ọmọ ńlé tó bá nà ọmọ ta yóò sàwálé náà ni Sunday ta dẹ̀ ń sọ yìí náà ọmọọba lòun náà nílùú Ìgbòho so ẹ dákun ẹ̀yin bàbá mi ẹ bá wa bá wọn tòkè sọ̀rọ̀ torí ọ̀rọ̀ Sunday ó máa ń fa ìlú lẹ́nu láyọ̀ báwo ni wọ́n ṣe máa gbèjà lú ẹ̀ tí wọ́n sì ní kò gbọdọ̀ tẹ̀lú náà so ẹ̀yin bàbá ó di ọwọ́ yín o ó di ọwọ́ náà lágbára náà àṣeyọrí lẹ́sẹ̀ lórí wa. kábíyèsí o.
mo kí kábíyèsí ọba kí o torí àsìkò ẹ jẹ́ kí a ṣe ní ọkùnrin ló máa ṣe wá sọ̀rọ̀ ẹ̀yà wa ti sọ̀rọ̀ lẹ́nu àfún láyé ìgbé kẹ́ni kan sọ̀rọ̀ sí sọ bàbá wa ṣe wà sọ̀rọ̀ torí àsìkò. kábíyèsí o. ọba kí o ọba kí o. bàbá mi mo kí yín o. ọba kí o. kí adépẹ́ lórí. ọba kí o ọba kí o. kí ìrùkẹ̀rẹ̀ odò kìíní. ọba kí o. ọmọ Yorùbá wá sáyà wà tí a wọ inú àwọn tá a wá bíi mẹ́rin tí a wọ nígbà tó kéré láti wà o. òkèèrè ájì àkúnyàrá ọmọ bíbí ìlú ẹ̀gbọ́n máa ṣú bí arú balógun òkè ọ̀nà rè mí. bẹ́ẹ̀ ni bàbá mi láyé Buhari ọmọ Fúlàní ṣe wọ́n fẹ́ wọ́n bá ṣe àṣegbè yìí wọ́n bá pààyàn ní ìsìn wọ́n bá mú wọn lé ilé ìjọba wọ́n bá mú wọn lé dé police station wọ́n fi wọ́n sílẹ̀ ni kí ló wá dé tó jẹ́ pé ọmọ Yorùbá ló wà bẹ́ẹ̀ nísìn nígbà tí wọ́n ti ẹ̀ lórí oyè inú wa dùn ájú ayọ̀ àni wọ́n máa bá wa fi Ìgbòho sílẹ̀ torí Ìgbòho òṣè kankan má pààrọ̀ mi ní gbogbo láti tí Ìgbòho dẹ̀ ṣe láti bẹ̀rẹ̀ lópin kò tẹ ọmọ adìyẹ pa má pààrọ̀ mi ní tí Ìgbòho bá wà nínú ilé ọ̀wọ́ ọba mẹ́rin tí wọ́n pa ní ìlú Èkìtì wọn bí wọn rí kọ́pa wọn ẹkùn ọkọ Fúlàní ni Fúlàní bẹ̀rù Ìgbòho ọmọ tó dẹ̀ wà lẹ́yìn ẹ̀yìn ọba ni ó jẹ́ kí ẹ dúró ẹ̀yin bàbá mi ní ògbà yìí ní kí ló ṣe pé mo já lábàá ní o nítorí pé bí bàbá kí ló ṣe máa fi òun wé pa lókèlè tó fẹ́ díẹ̀ ó ṣe díẹ̀ ẹ̀yin bàbá mi ó jẹ́ kí ẹ dúró fún Ìgbòho ni nígbà tó wà ní tí wọ́n lé tó lọ sí Kútọ́nù Fúlàní mo ti gbàgbọ́ orúkọ ẹ̀ tó bá rántí ẹ̀ lọ́sọ̀ àwọn akárì tó dárúkọ ẹ̀ ó gbé open check wá fún Ìgbòho ni Ìgbòho sàyẹn name your price nǹkan tí àwọn fi tẹ̀lé Ìgbòho lẹ́yìn yìí torí gbogbo ẹ̀ tó bá wà ní ìta gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ tó kọ ẹ̀ bàbá mi náà lẹ́sìn ọ̀sítà bá a ṣe wà níta gbogbo ọdún àwà ilé làbọ̀ sí ní oko bí security ò bá sí ní ìlú kí lẹ ṣe fẹ́ ká padà wálé mo ti lọ 35 years ní ìlú bí ti mo wà ọmọ tó ti lọ 45 ní tó wà security ṣe pàtàkì ó ṣe kókó òun la ṣe sọ wípé tí ìlú bá dùn tó ń túbà tó ń túṣẹ tí wọn ò jí wá gbé tí wọn ò jí wá pa tí wọn ò pàgbẹ́ wá kí la fẹ́ máa sọ̀rọ̀ security fún wọ́n dẹ̀ sọ pé ìjọ wọn ọba ìjọba nìyí wọ́n ti gbàṣẹ lẹ́nu ọ̀wọ́n ọba afẹ́ kí àṣẹ kó padà sẹ́nu ọ̀wọ́n ọba wa. bẹ́ẹ̀ni. òun la ṣe tẹ́tọ́ pé kí ni la dúró nítorí pé ìlú ìbò náà àti wá ìlú òyìnbó láti wá ìlú ọba láti wá. láyé ìpínlẹ̀ Elizabeth tọ́ba máa fi ẹnìkan jẹ òun ló máa dúró lẹ́ẹ̀tì lòun ló máa dúró bí ọba kò sí níbo náà lè ti káṣà yẹn ní ilẹ̀ Yorùbá ni. ọba bá lórí ohun gbogbo ni ọba wo ṣe wá nípa lórí ìkọ̀kọ̀ mọ́ bíbá ẹ̀yin ọkọ wẹ pàdé pọ̀ kẹ́ ẹ dúró kiri kúrò ń bà lọ́kàn jẹ ipò wọn tójú yín mọ́lẹ̀ àwọn ọmọ yín afẹ́ adúró fún yín ni ohun Ìgbòho náà dẹ̀ dúró fún ẹ wà lẹ́yìn Ìgbòho ẹ pé ìjọ wọn bá ẹ pé ọmọ tí ó wà lókè ẹ bá wọn sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ ẹ ṣe bí nìkan la lọ sí àkọ́kọ́ yọ lọ ti bẹ̀rẹ̀ ọjọ́ ni wọ́n lọ bí kan bí 2 weeks ago wọ́n lè lọ sáàjẹ́ rò náà káàtó wá sí Ògùn àwọn ọmọ Ògùn lásán pé kò jẹ́ kó rí bẹ́ẹ̀ ó jẹ́ kọ́pù láti Ògùn láti Èkó ní wọ́n gbọ́dọ̀ fò fẹ̀rẹ̀ kọ́ wá lọ sí ìlú Ògùn kọ́ wá lọ sí ìlú Ọ̀dọ̀ láti fún wa darí wá báyìí káwá ń tọ̀wọ́ báyìí. Èkìtì àti Òǹdó àti gbogbo ẹ̀ lábàá kárí láyà kọ̀ọ̀kan tá à ń lọ rọ́wọ́ bá wa àti Ilé-Ifẹ̀ gbogbo nígbà tí wọ́n fún wa ní ẹ̀yìn sí láwá síbí ó lè tẹ̀lé Ilé-Ifẹ̀ lọ́wọ́ àgbà lọ́la wọ́n ní sọ wípé ọmọ tó bá ṣe kí n tó bá ṣe pápá yìí òun rẹ ọmọ obìnrin ìgbé àgbà wa torí bẹ́ẹ̀ ni bàbá mi abẹ̀rù ẹjọ́ nítorí ọlọ́run ọba ẹ má fi ọ̀rọ̀ Ìgbòho ẹ má fi ṣeré nítorí pé Abba Kyari tó jẹ́ ọ̀daràn wọ́n ní kí US government nípa UK US government kan gbọ́ wá wọ́n àgbẹ̀lẹ̀ àbọ̀gbẹ̀lẹ̀ wọ́n dá àbọ̀ ní kò sí nǹkan tó
ṣe é kò sí ọmọ Fúlàní tó dáràn bẹ́ẹ̀ ni nǹkan gba nínú ẹ̀ka nínú òbí náà ni tẹ́ ẹ bá gbọ́ ìwúgá wákìlì ìgbà méje ló gbà ó bíléèjì méje ló gbà tí ọ̀rọ̀ ọmọ ọ̀lú tí wọ́n di tọ́tọ́tọ́tọ́ di rẹ́fújì tó pa ọkọ tó pa ọmọ ìgbà méje ló gbà nígbà tí wọ́n mú wákìlì nǹkan wọ́n lọ́ máa dájọ́ wákìlì ọwọ́ Fúlàní wọ́n lọ sí kùkẹ́ bìrìsì wọ́n tú sílẹ̀ ní ṣe ẹ̀gbọ́n wákìlì mọ̀ kí wá ní Ìgbòho ṣe kí ni Ìgbòho ṣe ẹ̀ṣẹ̀ wo ni Ìgbòho ṣẹ̀ ẹ jọ ẹ má sùn torí ọlọ́wọ́ bẹ́ẹ̀ ni bàbá mi o iye sùn tó ẹ dìde o ẹ dìde kí ẹ gbọ́ ọ̀pọ̀ tí ọmọ wọn yín sọ tẹ ẹ bá fẹ́ kí ọmọ tó wà nìkan ní nídàálẹ̀ ọwọ́ ayé ká má di ẹrú kákẹ́rù wá sílé ẹ jọ nítorí ọlọ́wọ́ ẹ dìde torí a lè máa ṣe báyìí ká láàkùnkàn ẹ má jọ gbalẹ̀ wa mọ́ wa lọ́wọ́ Fúlàní gbígbé mọ́ wa bí bàbá bá gbọ́ ọ̀gbẹ́ ni ó wọ́n kọ́ wọn lọ́wọ́ ní ìlú Èkó ọmọ tí gbòògùn ó ọmọ tí gbọ̀ngàn ọmọ tí Èkìtì ó ẹ bá wọ báyìí ó kábíyèsí ó tí báyìí bá sọ̀rọ̀ mo ò ní dákẹ́ lẹ́nu àsìkò ilẹ̀ ṣọ̀rẹ́ wa ẹ jẹ́ kí bàbá wa kọ́ sọ̀rọ̀ ẹ ṣe mọ̀ pípẹ́ ojú òdìsí kábíyèsí ó ló kí yí o. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kájí o pẹ́ lórí kí bàtà o pẹ́ lẹ́sẹ̀ ẹ̀ṣọ́ bá jẹ kó pẹ́. lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni ọmọọba Adéníran Adésínà àtúmọ̀jẹ́ wọn bí ìlú Ayétòrò bàbá mi ni ọba ẹlẹ́ẹ̀kejì ní ìlú Ayétòrò ní Ìdòfò yìí ọmọ olókù ewu. èmi náà ni mo jẹ́ gómìnà fún Ìfẹ́lódùn ìpínlẹ̀ Ògùn tí mo lè fi jẹ́ chairman gbogbo àwa gbogbo ní ilẹ̀ Yorùbá. wọ́n ti àtúndé ẹ̀wà níbí ohun tí àtúndé ẹ̀wà níbí a wà níbí nítorí kí ilẹ̀ Yorùbá kí ó lè ní ètò ààbò. ìdí pàtàkì tí a ṣe wà níbí ní òní yìí nìyẹn. àkọ́kọ́ sà tí ẹ bá ṣe àkíyèsí ilẹ̀ Yorùbá lápapọ̀ a rí i pé ètò ààbò ilẹ̀ Yorùbá ó mẹ́hẹ. ẹ má dúró bí mo ṣe ń sọ̀rọ̀ níwájú ẹ̀yin ọba. tí ẹ bá lè ṣàkíyèsí ilẹ̀ Yorùbá ẹ rí i pé ètò wọn ń jíni gbé wọ́n ń jọba gbé wọ́n ń jí ìjòyè gbé ó sò wọ́pọ̀ ní ilẹ̀ Yorùbá tí àwọn ọmọ Yorùbá ò dẹ̀ fẹ́ kí irú orí bẹ́ẹ̀ mọ́. ohun tí ó dẹ̀ lè jẹ́ kí irú ẹ̀ túbọ̀ tètè stop òun ni tí ẹ̀yin bàbá wa bá gbà wá lórí ọ̀rọ̀ bàbá wa Chief Dr. Sunday Igboho Oòṣà Májàsọ́lá Sunday Adéníyì ọmọ Adéyẹmọ tí ẹ̀yin bàbá wa bá lè gbà wá ní ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí mo ṣe bá àti gẹ́gẹ́ bí mi náà ṣe mọ̀ láàfin bàbá tèmi náà lọ́hùn àwọn ọba ni wọ́n ti ń pàṣẹ ìlú tẹ́lẹ̀ kí ìjọba tó dé àwùjọ àwọn ọba ló di ìjọba tó ṣe bí òwe níwájú ẹ̀yà àgbàlagbà tó bá jọ bí òwe. àwa bẹ̀ yín bàbá wa tẹ́ ẹ jẹ́ ọba kẹ́ ẹ gbà wá lágbàtàn kí wọ́n gbẹ́sẹ̀ kúrò lórí àkáǹtì bàbá wa Májàsọ́lá Ìgbòho Òòṣà kí wọ́n dẹ̀ jẹ́ kí bàbá ní freedom ní ilẹ̀ bàbá wọn ní ìlú bàbá wọn lórílẹ̀‐èdè bàbá wọn kí wọ́n lè máa lọ sọ́tún kí wọ́n máa lọ sí òsì kí ẹ̀rọ tó bá wa ṣe kí ẹ bá bá ìjọba sọ̀rọ̀ kí wọ́n fún wa ní ètò ààbò ká máa ṣọ́ inú igbó wa fúnra ara wa ká máa ṣáwọn ààfin wa fúnra ara wa kí àwọn àjèjì kán má padà wá kó wa ní ẹrú. so ìdí pàtàkì tí a ṣe wà ń bí ní ọjọ́ tòní nìyẹn. ọba kí o ọba kí o ọba kí o. ọba kí o ọba kí o ọba kí o. ọba kí o ọba kí o ọba kí o. Adékò pẹ́ lórí. Ọba kí o. Bàtà pẹ́ lẹ́sẹ̀. Yorùbẹ̀lẹ́yẹ Adékò pẹ́ lórí. Mo máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pẹ̀lú ìtàn kékeré kan. Orúkọ tèmi ni Architect George Ọpẹ́olúwa Akínọlá. Èmi ni mo ṣe àtẹ̀lé bàbá Akíntóyè. Homeland Deputy Chairman of Yorùbá Self-Determination Group.
mo máa bẹ̀rẹ̀ pẹ̀lú ìtàn nìkan tó ṣẹlẹ̀ gangan ni o ní June 2021 a gbọ́ ìròyìn kan torí bàbá Akíntóyè wà fẹ́ báyìí Ilé Ifẹ̀ wọ́n wà tí Ọọ̀ni ọ̀fìfẹ́ tó ń bà wọ́n láyé a gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ kan pé wọ́n máa fi ẹ̀jẹ̀ ìwẹ̀ ní ibi tí bàbá Akíntóyè gbé kókó gbéra late June ìjọ kejì ìjọ kẹta ni bàbá Akíntóyè àti ìyàwó wọn àwọn jẹ́ pé wọ́n ti kọjá 80 tó gbéra lóru oṣù ìtọ́jú by July 1st nígbà tó wà ní bàbá Akíntóyè wọ́n hit ilé Chief Sunday Igboho lóru bákan náà July 1st 2021 wọ́n pààyàn méjì wọ́n kó àwọn mọ́kànlá lọ wọ́n da ogbó lérú Ọlọ́run ló yọ Chief Sunday Adéyẹmọ Ọlọ́run tó dẹ̀ yọ nǹkan tẹ̀yìn bàbá wa fi lélẹ̀ nìkan lé wa lọ́wọ́ ló fi yọ fẹ́ni tó bá gbọ́ ìtàn yìí rí ó ṣe dandan kí a sọ fúnra wa torí wọ́n fẹ́ pa bàbá Akíntóyè wọ́n fẹ́ pa Sunday Igboho ni àwa márùn-ún ló ní pé ká máa sá lọ èmi ni General Secretary ìlànà ọmọ odò àgbà yìí èmi ní ìkúrò mi ọmọ òdó ní nǹkan tó bá fẹ́ bá mi kó wá bá mi ṣùgbọ́n àwọn èèyàn tó kù tí Sunday Igboho náà sá lọ wọ́n lọ bá ń lé mi lẹ́bàdàn ìrántí ní July 3rd ìjọ kẹta ìjà tó ṣe tó lọ ṣe jàǹbá yẹn láti kó rálì lọ sẹ́kọ̀ọ́ tá a kó rálì lọ lórí ọ̀rọ̀ iná ni kíkà àtìlẹ́yìn kan láfẹ́fẹ́ tí a fẹ́ fi sábẹ́ àrùnsọ gbangba ni àrùnsọ kọ̀kọ̀ Yorùbá fẹ́ lọ Nàìjíríà tó wà lọ́rùn mọ́ kò síbi tá a ti sọ ṣùgbọ́n ṣé wọ́n bí sórí mẹ́ja ni wọ́n ṣà tẹ̀wá mọ́lẹ̀ síbẹ̀ ìkídẹ̀ ní díẹ̀ tó fi tẹ̀wá mọ́lẹ̀ ìdí ẹ̀ ni pé wọ́n rí ohun àlùmọ́nì wa jẹ wọ́n rí owó wa jẹ wọ́n rí gbogbo àǹfààní tó wà ní Yorùbá land wọ́n rí jẹ wọn ò dẹ̀ fẹ́ fi wálẹ̀ lẹ́rọ̀ wọ́n tún wá dé torí èyí kọ́ la ti bá wọn jà 1823 ní Ìlọrin ní ogun yìí ti bẹ̀rẹ̀ títí náà fi wọ Ògbómọ̀ṣọ́ àti Òṣogbo ní 1840 Yorùbá papọ̀ adá wọn padà ṣùgbọ́n gbà tí politics dé táwọn òyìnbó gbé agbára tó gba agbára wọn bá òyìnbó kan kà wá ní bọ̀ wọ́n gba agbára lọ́wọ́ àwọn èèyàn wa àwọn ọba wa pẹ̀lú ọ̀nà ìlú ó wá jẹ́ pé wọ́n wá ń pàṣẹ fún ọba wa wọ́n wá ń gbé ọ̀pá àṣẹ fún ọba wa it is sacrilege ẹ má bínú ọba mi kó mo sọ èèmọ̀ ni pé kí òyìnbó máa gbé ọ̀pá àṣẹ fún kábíyèsí àbí kéèyàn kan gómìnà máa gbé ọ̀pá àṣẹ fún kábíyèsí gómìnà yẹ kó gba àṣẹ lọ́wọ́ kábíyèsí ni kí wọ́n tó máa ṣe ìjọba lọ gbogbo ẹ̀ ti dànù a wá fẹ́ yọra wa ní kọ̀ọ̀kan ló fi lọ bá ti Sunday Adéyẹmọ àyà Sunday Igboho tó fi sọ pé wọ́n máa pa ẹ́ ni ṣùgbọ́n Oríyọmí lórúkọ ẹ má jà fún bá lórúkọ ẹ kò bá yín jà fún kankan ó ní kẹ́ má pa àwọn èèyàn òun mọ́ ẹ má wọ ọkọ kẹ́ máa fi ipá bá àwọn obìnrin wa lò ẹ má máa gbé oko ológun kẹ́ máa bàjẹ́ ẹ má kidnap ẹ má ṣe gbùsùmọ̀mí ẹ má gbé sùmọ̀mí kẹ́ máa gbéyàn lọ nǹkan tí ọmọ onílùú ń jà fún nìyẹn nǹkan tí ẹgbẹ́ kó nífẹ̀ẹ́ ilẹ̀ bàbá ẹ̀ tó lè jà fún nìyẹn nǹkan tí gbogbo wa tàdé wà bíbà yìí tá à ń jà fún nìyẹn ẹ̀rù òdẹ̀bà wá ṣùgbọ́n wọ́n ní àní bàbá lẹ́yìn ẹni tó bá ní bàbá lẹ́yìn kò ní tẹ̀ kò ní sọnù wọn ò ní rí pa wọn ò ní rí gbéṣe kankan wọn láṣọ wá bá yẹn bàbá wa pé ẹ̀yin ní bàbá lẹ́yìn ọgbà wa torí bàbá tẹ̀ já kíkanjú tá a lè jà tá a lè ṣe ṣùgbọ́n táwọn bàbá wọn ò bá gbé sẹ́yìn wa a lè rí kankan ṣe wọn láṣọ wá bá yẹn o a lè ṣe káàkiri gbogbo ilẹ̀ Yorùbá bàbá Akíntóyè nígbà tó lọ
throughout the period tí bàbá Akíntọ́yè fi wà ní Republic Company ọ̀rọ̀ Sunday Igboho ló ń jà wọ́n yẹ máa gbé kúrò ní ẹ̀wọ̀n nígbà tí CSI ti Sunday Igboho tó ń sọ sítọ́rì bọ́n ṣe fìyà jẹ wọ́n ní ẹ̀wọ̀n ẹ̀kún wọn máa gbọ̀n yín tàbí ìtọ́ máa ṣe ọwọ́ wọn báyìí tẹ́jọ́ òdílé flow ìgbà láì jáde láì pààyàn gbogbo rallies tá a ṣe mẹ́fẹ̀ẹ̀fà tá a ṣe nígbàdàn lábẹ́òkúta iwájú akéwì bàtà tá a ṣe ní Òṣogbo tá a ṣe ní Àkúrẹ́ tá a ṣe lábẹ́ Èkìtì tá a ṣe káàkiri ilẹ̀ Yorùbá ẹ̀mí kankan fún àwọn ọlọ́pàá wọ́n dúró sẹ́yìn bàbá yìí tá a ṣe lẹ́kọ̀ọ́ ẹ̀mí kankan ò bọ̀ àfẹ́lẹ́ tí gbàtọ́ ọlọ́pàá wà àtàkùn wa lọ́lọ́pàá yẹn sọ lọ́rùn bọ́ àwa lọ́wọ́ wa ẹ̀mí kankan kì í dẹ́ ń ṣe pé àwọn nǹkan tá a lè ṣe o torí a ti ṣe bẹ́ẹ̀ ní 1963 operation wẹ́ẹ̀tì náà kì í. àwọn òsì ẹ̀ lágbára fún tábẹ́ ṣe àkọlọ́ àtọ́wọ́ bàbá wa àfẹ́ àtúnṣe wẹ́ẹ̀ ní 1993 nígbà tó pa Abíọ́lá ṣùgbọ́n àtẹ̀yìn àbá ti jà wá kì í jẹ́ ṣe pé bó a ṣe wà yí pé lágbára láti jà ṣùgbọ́n àfẹ́ peace kó o fi wá lẹ̀ kó máa ń ju àwọn èèyàn wa lẹ́nu kó má pa àwọn èèyàn wa ìyẹn la ṣe wá báyìí bàbá wa pé ẹjọ́ ẹgbà wa o kí ẹ̀jẹ̀ bá wa sọ fún wọn kó ń gbé ọwọ́ agbára kúrò lórí àkáǹtì ti Sunday Igboho gbogbo àkáǹtì oníbàyẹ̀ sí ìlú kọ̀ọ̀kan náà bẹ̀ wọ́n ti ja ìjà àwọn court of law tún sọ fún wọn ní iye báyìí 20 billion or 20 million wọn ò fún wọn o àkáǹtì ọ̀dẹ̀ ni wọ́n kọ́ kúrò wọ́n ti pé wọ́n tẹ̀ ìṣòro wọ́n tẹ̀ ìtumọ̀ yẹn ni pé wọ́n wá ibikíbi tó bá ti wú ó ti dẹ̀rọ ọlọ́pàá yìí ìyẹn gbà kí ló ṣe tó oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ kò lè rìn nílùú ẹ̀ àwọn tó ń para lórí fàtàfàtà bàbá mi kábíyèsí o ọ̀pọ̀ olówó ìkọ́bọ̀ ìdẹ́ni tí ó bẹ̀rẹ̀ lọ ẹ̀ṣẹ̀ lọ. kábíyèsí ọba kí o ọba kí o kábíyèsí gbọ́ gbogbo nǹkan tí ẹ wá ẹdúró ẹ wá èsì máa wá látọ̀dọ̀ wọn bàbá. ọba kí o ọba kí o. mo kí púpọ̀ ẹ púpọ̀ ẹ ṣe tí ẹ kà wá kún ẹ ṣe tẹ kán bàbá wọlé tẹ wá sí ìlú Abẹ́òkúta ó dá mi lójú pé nínú gbogbo àtàwà mi gbogbo nǹkan tẹ́ ti sọ la mọ̀ nígbà tí architect sọ̀rọ̀ sí wọ́n sọ 1963 ètò ìṣẹ̀lẹ̀ lójú mi gẹ́gẹ́ bí ọmọdé ní àdàtán èmi gan lè ròyìn nígbà tí wàhálà ṣẹlẹ̀ ní Ondo State nígbà wọn borí owó àtàjà ṣe mo sì wá ní tẹlifíṣàn mi mo cover campaign Chief Awólọ́wọ̀ èmi mo dẹ̀ cover wàhálà Ondo State nígbà tó pa Fágbàmí gbé gbogbo ara tó ṣẹlẹ̀ gbogbo ẹni mo mọ̀ ìtagbára Yorùbá ọ̀nà tẹ́fẹ́ gbà tẹ̀lé gbà yìí ọ̀nà tó tọ́ ni ọ̀nà tó yẹ ni Yorùbá as they say very accommodating ẹni tí àwọn ẹlẹ́yàmẹ̀yà yẹn ń lò against wa nìyẹn torí agbàyàn mọ́ra anífẹ̀ẹ́ yàn wọ́n tẹ̀lé máa fi òwò sílẹ̀ wọ̀ ṣùgbọ́n alára àgbà a máa gbà mọ́ra títí tó máa fi tìwá kan ògiri tí a máa wá bounce back. adúgbò lọ́wọ́ ní ẹ̀ka bàbá fún ìpẹ́ wárí wa bí. àwọn lọ́balọ́ba yòókù tẹ fẹ́ lọ rí ó tọ́ ó dẹ̀ yẹ bẹ́ẹ̀ ó dẹ̀ mọ̀ wípé àwa náà jíṣẹ́ fún bàbá nígbà tí wọ́n bá pàdé pẹ̀lú àwọn ọba yòókù nǹkan tẹ́ ẹ wá béèrè fún òpọ̀jù.
amnesty àwọn yẹn tẹ̀ jáde wọ́n jagun wọ́n pààyàn ní àwọn tí tòǹpólò ń ṣe ń sìn yìí àwọn owó tó ń pa ń sìn tó báwo ni ti ọmọ tí wàá ṣe máa yàtọ̀ so mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá ṣe sọ̀rọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ tẹ̀ lo ẹ jẹ́ kí ọgbọ́n àti làákàyè kó tọ́ wa sọ́nà pé Yorùbá òkè ń jà ọlọ́run á jẹ́ fún wa ṣe àjíṣẹ́ fún bàbá fáwọn lọ́balọ́ba yòókù sọ̀rọ̀ ó dá mi lójú pé tí wọ́n bá dìde sí kò ní ṣòro ṣe fún wọn. ẹ ṣe kú. dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé adájọ́ ọjọ́ kù. Dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ àwọn màmá wa àti àwọn bàbá wa. Ẹgbẹ́ ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá nílé àti lóko. Ọba tí ó. Láyọ̀ lẹ́lẹ́ ní láyọ̀ àná padà sí ìjọ. Àti gbọ́ gbogbo wọn tẹ́ sọ̀rọ̀. Gbogbo àwọn ọ̀rọ̀ kókó tí ẹ sọ yìí láti kọ sílẹ̀ tá a máa fi jíṣẹ́ fún bàbá wa. Gẹ́gẹ́ bí bàbá wa tó sọ̀rọ̀ ètò sọ̀rọ̀. Gbogbo nǹkan ẹ̀tọ́ wa ní Yorùbá. Adẹ̀dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá wa àti bàbá wa tẹ́ dìde sí ọ̀rọ̀ bàbá wa Sunday Igboho, olóyè Sunday Igboho. Gbogbo làlá yín lórí ọ̀rọ̀ yìí láti rí pé òun náà ní àǹfààní láti máa rìn ní àlàáfíà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà. Gbogbo làlá yóò ní bọ́ sásọ. Adé mú èso lè jáde. Ààbò jẹ́ nǹkan pàtàkì. Nítorí tá a bá ní ká máa sọ̀rọ̀ lórí ààbò, àsọ ilẹ̀ àṣù ilẹ̀ àbọ̀. Nítorí tí wàá dé ibi tó jẹ́ pé téèyàn bá sùn lọ sàn nísìnyí ẹ̀ lè dojú méjèèjì lọ. Ká má ti wàá sọ tó bá di alẹ́. Tí o bá ti sí ààbò, kò sí kó má ṣe àkóbá pẹ̀lú iṣẹ́ ọ̀gbìn. Ayé àtijọ́ tí àwọn bàbá bá lọ sí oko lówó àárọ̀, wọ́n á padà délé ní nǹkan bá aago 11 sí 12. Tó bá tó dé bí aago 3, wọ́n á tó lọ ti ọwọ́ ìrọ̀lẹ́. Ìyẹn ò ṣeé ṣe mọ́, àbó ṣeé ṣe mọ́ nígbà táwa yìí. Láyé ajínigbé, láyé ìpànìyàn, ẹni tó tẹ̀ ń ṣiṣẹ́ ọ̀gbìn wa lára pàpà bó ṣe wú wájú ojú wẹ̀yìn ló wọ̀ tó ló kò sí, báwo ni ṣe fẹ́ kọ́ ibi, báwo ni ṣe